Online TV. Wọn ìbílé ọba kì í lẹ́gbọ́n, ọba kì í lábúrò. Bí ti bò. Ọba làkọ́bí ọba làbí kẹ́yìn. Bàbá tó wọ̀ yìí ṣe bójú mi lọ. Tó bá débí ìsìn yóò dọ̀bálẹ̀ pé kábíyèsí. Bàbá mi tó bá wà láyé ń bá jọba. Àwa kí mi. Ó lè jẹ́ inú ìyẹ̀wò lèmi ó ti kí o. Bó ti bá ṣe wà yìí á dọ̀bálẹ̀. Ọgbọ́dọ̀ dọ̀bálẹ̀ pé kábíyèsí o. So ìdí tá a fi sọ pé ọba kì í lẹ́gbọ́n ọba kì í lábúrò nù. Mọ̀dákẹ́kẹ́ Online TV. Kò sábúrò ọba kò sẹ́gbọ́n ọba. Ìṣẹ̀ṣe ló dẹ̀ níbẹ̀. Ṣé bí ìṣẹ̀ṣe tá a bá rí ọba tó sọ pé Jésù ń gbàkóso tó bá jẹ́ confirm ọba ẹni ká wàásù fún kó lọ sí adé ẹ̀ kó wò bí ò bá ní kú lọ́jọ́ òun. Kó sí adé kó wojú kó wo lọ adé. Bí ò bá ní kú lọ́jọ́ ẹ̀ ká wò. Ó ní ẹ̀jẹ̀ Jésù ó ti dà sínú adé yẹn. Àbí tí ìbá sọ adé gidi náà gbélé lọ́wọ́ lórí. Ọwọ́ tó jẹ́ Baruf kóòtù wò ṣe mọ̀ pé ẹ̀mọ́ mi wọ́n ní igbá adé kankan ní original. Ṣé mọ̀ pé tí wọ́n bá fẹ́ de lọ́jọ́ ẹ̀yìn láti gbé kò bu ohun àpẹẹrẹ òde láti wájú kó wá de kó wá sí kó fúnra ẹ̀ wò kó wò. Tó bá yẹ pé confam kábíyèsí ni. Òun fẹ́ Jésù wá o kó wọnú adé tó gbé lọ́wọ́ kó yọjú wò. Ó mọ̀ pé lóòótọ́ ni Jésù wà. Á tètè lọ pàdé ẹ̀ lọ́hùn kó tó délé ayé. Àní kábíyèsí lọ sígbà wò. A ló sígbà kìnìún kan ó ṣe kìnìún kan. Adé òní tó bá jẹ́ confam. Tó jẹ́ confam ẹ̀ ń ṣe fún. Wọ́n bí dáa. Wọ́n bí dáa. Bàbá mo rí i pé ẹ jẹ́ ìkan nínú àwọn ẹni tí n bá pè ní wípé ẹ jẹ́ kí n lò báyìí pé ẹ jẹ́ ìkan nínú àwọn aṣáájú àti àwọn olólùfẹ́ tó jẹ́ ìkan nínú àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ káàrọ̀-o-jíire. Torí mo rí i pé bẹ́ẹ̀ ṣe jẹ́ ọba ẹ ṣàlàyé wípé ẹ gbọ́dọ̀ ṣìṣẹ̀ṣe àwọn ọba míì máa sọ pé kò gbọ́dọ̀ ṣìṣẹ̀ṣe lu àwọn àti ẹ̀ nílò bí ẹ gbọ́dọ̀ gbé eégún. Ọdún 11 mo fi ṣe abọ́rẹ̀ Oòduà People Congress OPC. Mo ṣe coordinator ní 19 years láyé Gani Adams. Ẹ mọ̀ gbà nínú. Ṣèbọ̀dọ̀ ọdún lájọ ń bọ̀ kọ́ta nílùú ẹ̀ ní Dárígidi. Ṣèbọ̀dọ̀ ọdún ni. Gbà tó fẹ́ Mojísọ́lá tó wá ṣe márèjì lónìí tó ti bá jẹ lónìí. Kó tó di pé mo jẹ kíní tí mi ì bá wọn rìn láì. Ara ń tà sọ nìyẹn. Wọ́n ti tó pé fásitì sí méjì. Tí òde yìí ní bẹ́ẹ̀ kọ́ àpẹẹrẹ wa ní ọmọ Oòduà tọkàntọkàn. Báwọn ti túpin wọ́n pè kan ní Oòduà People Oòduà High. Ìkan ló Adams ìkan Fatim. Ṣé àmọ́ ìpàdé ń jẹra wa lẹ́sẹ̀? Bí ọ̀rọ̀ tí mò ń sọ báyìí ìpàdé ọdẹ ọ̀kan ni. Láì jẹ́ pé ọdẹ tí ń ṣe méjì àbí tó ń jalè ọdẹ lọdẹ jẹun. Ìyá ti ní ó ṣògùn àrò ni. Ikú wa àjọgbẹ̀ àwẹ̀ wa àjọgbà ni. Tó mo nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe dáadáa. Ògún ń bẹ lé mi. Ògún ń bẹ lé mi. Mo ní àwọn òrìṣà tí mò ń bọ́ lé tèmi. Èmi ní mo dẹ̀ ní tàwọn ìlú. Pásítọ̀ kan ò lè sọ pé kẹ́ ẹ dànù. Àwòrán. Èmi náà ó sọ pé kágbé báìbù ọ̀sìn náà bóyá yóò jó. Tó bá ní kò lè jó ajẹ́ pé mo lè kó yẹn sọnù. Kò gbé báìbù wá ká fi síná. Káàkiri ṣe pẹtrol díẹ̀ sí ìdájà náà sí bóyá àjò bóyá ìjò dìbò. Ibẹ̀ yẹn ló kọ́. Àbẹ̀yẹn kọ́. Ṣé ẹni tá a bá tẹ̀lé ọ̀rọ̀ wọn mímọ́ ń sọ nígbà tí Èlíjà tó ń torí òkè bọ̀ wá jẹ́ onírùngbọ̀n ẹ̀wọ̀n ọmọ kéékèèké ẹni bàbá onírùngbọ̀n yóò ní báyìí mà ní wà wo bàbá onírùngbọ̀n yóò wo bàbá onírùngbọ̀n yóò tí Èlíjà bínú tó sọ pé tí ń bá jẹ́ ènìyàn Ọlọ́run oníkíkíni gíráàní kó jáde kó fa àwọn ọmọ ìwọ̀n ìyàpẹ́ pẹ̀ tí ó máa ilé tuntun máa da Èlíjà bí òòdù tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Mọ̀dákẹ́kẹ́ Online TV. Jésù tá à ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n àtàwọn ọmọ ẹ̀ lọ orígi ọ̀pọ̀tọ́ ó lóun rò pé òun máa bẹ́sẹ̀ lórí ẹ̀ ní. Ó ní kó wọ́wé. Ó ní kí àwọn tó dé ní kó wọ́wé kí ló dé sọ pé kí èso wà lórí ẹ̀ka tó dé. Ó kè ní gbogbo àwọn ọmọ ẹ̀yìn Jésù ìwòlẹ̀ ní aláwọ̀ dúdú ẹ̀sìn ẹlẹ́sìn là ń ṣe. Ẹ̀sìn ẹlẹ́sìn là ń ṣe. I'm telling you. Kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀? Both Muslim
àná Christian ẹ̀sìn ẹlẹ́sìn là ń ṣe. kí lẹ rí. fún àpẹẹrẹ bùtùsọ́mbì mọ́láyé làbáfá tẹ́ ẹ bá wo orúkọ àyàndìran ìfapánlé ògúngbèmí orúkọ tí àwọn bàbá wa máa ń jẹ́ gbà wọn tí náà ìfà awógbọ́là akíngbọ́là gbogbo orúkọ rẹ̀ náà ń jẹ́ ìsìn wọn ṣe ń jẹ́ James náà ń jẹ́ Saliu ok ibi táwọn ní wọ́n lọ sí wọ́n lọ Saudi Arabia àbí kí lórúkọ ẹ̀ Mẹ́kà wọ́n ní ibẹ̀ ló májù ṣèbí ìlú òyìnbó ni wọ́n lọ Israel wọ́n níbẹ̀ lọ àwọn JP ṣèbí ìlú òyìnbó ni àwọn àpátákù ní Nàìjíríà tá a bá lọ Òṣogbo a lọ Òkè Ìbàdàn a lọ Olúmọ a lọ bọ Olókun àbí ká bọ Olúmọ ní Abẹ́òkúta a lọ bọ Òkè àbí kí ọlọ́jọ́ ọ̀fẹ́ Oǹdó kó bá ṣe ọdún Ògún ló kálukú kọjú bẹ̀ mo la tún lọ àwa ń bó dárúkọ bí tíṣẹ̀tì tó lọ ní àgbáyé tó rò lé wa là ń ṣe àwọn òyìnbó rẹ̀ wọn tó wá gbọ́n ṣèbí ńgbà tá ń wo agbára wa náà wọn kó èrè ìbejì tá ń gbé eégún kó tó di àìmáyé èrè láti kó lọ ṣẹ̀ṣẹ̀ tá kó lọ àwọn kan gbọ́n jù wá. Mọ̀dákẹ́kẹ́ online TV. ìjọsìn ń bá ṣe ń ṣe ọ̀nà yìí nítòsí mi tó bá ń bọ̀ láti ìrìnàjò ẹ̀ ní odò ẹ̀ ọ̀parùn kan wà ń bẹ̀ nígbà tí katakata débẹ̀ wọ́n ní kò lè ṣiṣẹ́ wọ́n ní ẹbọra kan jáde ń bẹ̀. ní ẹnu jọlọ́lọ́ yìí. ọ̀nà tá ń ṣe tá ń ti parí ẹ̀yìn mò ń sọ lọ́dún mọ́ ni wọ́n ní àwọn China sọ pé kàn fi sílẹ̀ nígbà tó tó bí ọ̀sẹ̀ méjì àwọn China wá bẹ̀ wọ́n ní wọ́n gbé kinní kan bí kò jẹ́ wàrà kò jẹ́ nǹkan wọ́n ní wọ́n gbé síbẹ̀ nígbà tó dé ọ̀sẹ̀ kẹta wọ́n lọ wọ́ parun ṣe bí wọ́n lọ ṣe pèsè fún fọ́parun ni ẹ lọ ṣe pèsè fọ́parun ni. òun wọ́n lọ ṣe fún ni. bàbá ìgbà bẹ́ẹ̀ sọ ni pé ojú ọ̀nà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni. àwọn tó ń ṣe ojú ọ̀nà katakata yẹn débẹ̀. kò ṣiṣẹ́ mọ́. katakata ò ṣiṣẹ́ mọ́. kò lè wọ́ parun wọn. ẹ ní àlùjẹ̀nu wà níbi ọparun yẹn. wọ́n ló wà ń bẹ̀. nígbà tó tó bí ọ̀sẹ̀ méjì àwọn China ẹ wọ́n dẹ̀ wá pèsè sí di ọparun. wọ́n wá sí nǹkan wọ́n gbé ẹbọ wá bẹ̀. ẹbọ wá sí di ọparun. nígbà tó bí ọ̀sẹ̀ kejì wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n kúrò ń bẹ̀. ṣèwọ́n wọn lọ gbé tutù fún ẹbọra tó wà ń bẹ̀ ni. nǹkan tó ti ń yà mí lẹ́nu ni pé àwọn ìlú kan wà lórílẹ̀‐èdè àgbáláyé tí wọ́n sin Jésù o tí wọ́n sin Muhammad o tó jẹ́ wípé màálù nìkan ni wọ́n ń bọ o ṣé wọ́n ní irú àwọn yẹn ṣé wọ́n ń bo sáwọn yẹn Ọlọ́run ọ̀dà wọn mọ̀ ni. ìlú kan gan tó wà tá ń ṣọdún àjẹ́. bẹ́ẹ̀ni ìlú kan wà tó jẹ́ mọ́tò ni wọ́n ń bọ. bẹ́ẹ̀ni sọ́lọ́wọ̀n wà dá wọn lọ́lá. àwọn ló gbọ́n jù. China bá wọn ní Sunday wọn àmọ́ nǹkan tó jẹ́ Sunday wọn fẹ́ lọ sí ní kíni church fẹ́ lọ sí India dẹ̀dọ́ wọn tó yẹ ṣé kì í ṣe èèyàn ni àwọn ló sì lọ́pọ̀ jù. wọ́n dẹ̀ bọ̀dọ̀ àwọn tó gírètì ni. Mọ̀dákẹ́kẹ́ online TV. àmọ́ Israeli agbára ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni agbára gidi ń bẹ́ẹ̀. ìbí wọ́n sọ pé wọ́n sọ kò lu àṣetánì ṣé yẹ ká àṣetánì wà níbi tó ní ìlú mímọ́ ni ṣé kì í ṣe nìkan ló ń dá àṣetánì sílẹ̀ ni láwọn sọ kò lu. pé sọ́dún ẹ̀ka tó dá àṣetánì nílùú mímọ́ mọ́. ara àwọn ibi tí ìṣòro bá wà dé nìyẹn ẹ̀ ń bá fẹ́ gbọ́ ẹ̀ ń tí ọ̀bá bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ọwọ́ ẹ̀ ló kù sí ṣùgbọ́n mo mọ̀ wípé ní ilẹ̀ káàró òjìrì tí wọ́n bá fẹ́ jọba ní ilẹ̀ káàró òjìrì kì í ṣe báyìí náà fi ń jọba o. rárá o. ìṣẹ̀pẹ́ ẹgbẹ́ kúrò àlè kábíyèsí lọ́wọ́ pé yọ́yà lọ́mọ ìjọba irọ́ o ìṣẹ̀ṣe ni a fi tọ̀ ìṣẹ̀ṣe la fi tù ọba kan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ó ní wọn gbọ́dọ̀ gbọ́ ìṣẹ̀ṣe mọ́ ọba báyìí bẹ́yẹ ti gbọ́ rí ọba kan báyìí ó ní wọn gbọ́dọ̀ gbọ́ ìṣẹ̀ṣe mọ́ nílẹ̀ káàró òjìrì ó tiẹ̀ ní wọn gbọ́dọ̀ sòrìṣà kankan máa ń lù ó ní òrìṣà ó lóun ti pa gbogbo òrìṣà rún sọ yẹ kó rí bẹ́ẹ̀. àwọn tó ní àwọn onílẹ̀ òbínú sí ni irú wọn ojú wọn máa ń ríbi ni ojú wọn máa ń ríbi ni irú ọba bẹ́ẹ̀ àwọn tó ti jẹ ṣáájú ọ̀ fìyà jẹ àwọn tó ní ọkọ̀ kan àdákàtà fi tẹ̀lé ẹ̀ńdó wọ́n fìyà jẹ
ìpẹ̀lẹ́ tó máa mú ọba tí ó máa mú ọba tí ó sì máa fọ́ ọba ẹgbẹ́ ẹ̀ létí. mo ti gbọ́ rí dáadáa nílẹ̀ Káàárọ̀ Oòjíire náà ni tí wọ́n ní tán ọba tún lọ́ba wọ́n tiẹ̀ lọ́ba kan nílùú kan ní apá báyìí wọ́n ló tún náà jòyè alánàfẹ́ kú. Lábẹ́òkúta. a ní Ògùn state. bẹ́ẹ̀ àpọ̀jù. irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ìyẹn ti wà ní rìmáìdì náà. irú nǹkan bẹ́ẹ̀ yẹn bàbá tẹ bá wò ó àwọn yẹn ìsọmọ àṣẹṣe. ní tèmi níbi tèmi bá ṣẹ̀ṣẹ̀ dé títí ń fi kú kò sẹ́ni tó lè nà mí. Mọ̀dákẹ́kẹ́ online TV. lóde. lágbára àṣẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó nà ẹran kan ní ìdúmọ̀ nǹkan mọ́ o ìdí ikú ẹran méjì kò lù mí mọ́ o. bàbá ọjọ́ tí ọ̀gọ̀dẹ̀ bá ti pamọ́ ọjọ́ náà ní gbọ́jọ́ kú ẹ̀. bàbá kí a máa lọ lójú ẹ̀rẹ̀kẹ́ nìkan ju 40 sí. ìhà o bíi bírèkì mọ́tò ó di wéwèrè fún. bàbá ara tí mo pè ní ẹ̀yọ́nù àti èso tẹ̀ ń pè lẹ́ẹ̀kan ni mátàpá mọ́lẹ̀ ní tá à ń pè nílẹ̀ ọ̀bẹ lọ́wọ́ yín. èmi náà ò sì ní kọjá àyè mi. bàbá kẹ́kẹ́ máa lọ kí ẹlẹ́nìkan ọkàn èdè. nǹkan ọmọ iná tó oníbo ni bàbá rẹ̀ gẹ́gẹ́ dé wá. bàbá ọlọ́wọ́ yóò rí nǹkan tó yẹ kó rí. òkúté burú. tàbí kẹ́nìkan wá fọ́ lọ ìmú pé mo lágbára àṣẹṣe rẹ wà wọ bàbá ẹgẹ yìí. wọ́n ń parọ́ o kì í ṣe ìgbà téèyàn bá sì gbé olúgbòhùn tó gbé àfọ̀ṣẹ kó máa sọ̀sọ́kúsọ ẹjọ́ tí a bá rí kíní kan. tí o bá rí pé àwa nígbà níta bá ti ṣetán màá fún ẹ níṣẹ́ kan. má gbà èmi gan mọ̀. ní o kì í ṣe wàá lọ ṣé fúnra ẹni o. bàbá ti rẹ ń dá bí dáa kò fọ ẹ létí. kò fọ mi létí. tẹ bá ti wá parí iṣẹ́ tó bá ti lè tíráyè ẹ tẹ bá lè fi ìkànnì ọmọ àtàrẹ sí etí yín nígbà tá a máa ń rún kiri ẹni bàbá tó mọ̀ ọ́n wà nǹkan nìṣọ́. ohun tí ẹni júwe apá bílíọ̀nù. ohun tí ẹni júwe kan. ànífẹ́ jẹ́ kó. Mọ̀dákẹ́kẹ́ online TV. ọlọ́run a lè jẹ́ kú. bàbá so ẹni tí bá ń sọ pé kò sí sẹ́sẹ̀ kó gbẹ́nu ẹ̀ sẹ́gbẹ̀ẹ́. ṣé ìṣẹ̀ṣe stroke yìí dókítà yìí àpásọ̀ yìí stroke. pásọ̀ wọn ní stroke mọ̀mọ́ pásọ̀ tó ní stroke ọ̀dọ̀ ẹnìkan lẹ́rù lọ́rùn ilé wàláì pásọ̀ ìyàwó pásọ̀ yẹn ní stroke lọ́ba ní ẹ má bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́jẹ́ lọ ẹ̀jẹ̀ Jésù pépépépépé. ohun tí mo kọ́kọ́ sọ fún yín bí lẹ́ẹ̀kan ní àmì baraka mẹ́rin ní sójà kó wá ní tí sójà fi kó èèyàn mẹ́rin wá sẹ́dọ̀ mi ní ti gbéra ṣẹlẹ̀ tí mo sọ ní àmì baraka òkè báyìí níbẹ̀ yẹn sójà kan èèyàn mẹ́rin ló kó wá bì ṣé kò ní dáhùn kò ní wá ká málé bí mo tiẹ̀ lóògùn yóò tiẹ̀ nà mí bí bìkọ́ wèrè ni ó lè lọ lóòdù àwọn pípẹ́ wí pé àpákò ní bàbá yóò àbí tí bá pòórá. so ìṣẹ̀ṣe ni. ìṣẹ̀ṣe ni. bàbá tẹ́ kó wá jí ọba. ọba tí ọba ti jata kò sí nínú ìṣẹ̀ṣe. tí ọba ti irú àtàwọ. kí ni wọ́n fi ṣé ata yìí ṣe oògùn ni ṣé ilá kì í ṣe oògùn ni ṣé ẹ̀fọ́ kì í ṣe oògùn ni irú kì í ṣe oògùn ni epo tá à ń ṣe kí n ṣe oògùn ni omi ńkọ́ oògùn ọjọ́ tó bá ti lóun fi gbogbo wọn sílẹ̀ àti pé gbọ́nùgbọ́nù gbogbo tí mo kà sílẹ̀ ẹni tí ò bá ti jẹ́ kò pẹ̀lú ẹni tí ó ń ṣe ìṣẹ̀ṣe bọ̀ tó bá ti ń jẹ́ ó ń ṣe ìṣẹ̀ṣe wọ́n mẹ́ni tó ṣe irú ni ara o àbí wọ́n ń ṣe irú ọba lọ́tọ̀ ara o wọ́n ń ṣe ti pásítọ̀ lọ́tọ̀ ara o ó mẹ́ni tó ṣe láni ara o àwọn òkè bóyá kí òun ńlá tó gbé wá ó ti gbé lọ ìdí èṣù bóyá kí onírú tó gbé wá ó ti gbé lọ ìdí ayélujára ṣé ó mọ̀ ni. bàbá bẹ́ẹ̀ ṣe jí ọba yìí ẹ dáàbò bọ́ ọmọ ìlú yín tán fáínálì. lágbára Ọlọ́run. èrè olórí yẹn. bá a ṣe kéré mọ́ yìí. mo ti sọ fún yín bí mo ní ẹ lé ẹ kì í ṣe ẹran bí rẹ. Mọ̀dákẹ́kẹ́
Online TV. ẹ lé ẹ kì í ṣe náà bí rẹ o mo dẹ̀ ní sọ mo ní jù ú sí ní kí n hàn bíi ti di ẹ̀yìn kọ́ o. ó yàtọ̀ síra wọn. ní ọmọ ẹgbẹ́ mi bàbá yà ju di ẹ̀yìn wá kó hàn bo kò lè hàn. ó yàtọ̀ síra wọn. kò lè hàn. so bàbá wọn àdédé fi ń jẹ ọba pa fún ẹlẹ. àwa tá a jọ wà ń bí olóyè mi kan ní gbogbo wa ọmọ ìyá ni wá kò dẹ̀ sẹ́ni tó kéré ti ìṣẹ̀ṣe. ṣé ẹ mọ̀ pé mo sọ ń bí mo ní wọ́n lè tọ̀ mí wá tábà ní ká ṣe nǹkan mo lè mi àtàwọn kánkọ̀sì ní àá ṣe. so àwọn gbà tá a ní muslim lò náà ń lọ mọ́ṣáláṣí ọlọ́run kọ́ ájò. ọlọ́run kọ́ ájò. àwa mọ̀nyàn lásán dé ayé dàbá tí wàá ju. bàbá bẹ́ẹ̀ ṣe wá jọba yìí ní ìsìn báyìí yóò ní nǹkan kan tí wọ́n bá yín lẹ́rù. kò sí ní tó bà mí lẹ́nu lẹ́yìn ọlọ́run kò sí ní tó bà mí lẹ́nu. pé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀kúlé lóru. èmi tí mo ń dẹgbó ní wá bọ́ta. tàbí pé àwọn ará àwọn kan lọ́rọ̀ sí ń dà lúrú. ní tèmi níwájú ọlọ́run àti èèyàn títí tí bí mo ṣe wà yìí kò sẹ́ni tó lè kalẹ̀ kò mú kí n má ṣílẹ̀ kù fún ní tó bá di sínú ilé mo fẹ́ mọ̀. bàbá tá bá mọ̀ kán tá bá ní ẹ̀bọ́ ọ̀tà kan tá bá jí ń gbé nǹkan. mo ní wọn àlè jí mi gbé. táwa ni wọ́n ti rájà bú bàbá wọn ti gbé kábíyèsí lọ. irọ́ ni wọn àlè jí ń gbé. àwọn kì í bẹ́ẹ̀ kékeré ata kò ṣe kìí sojú o. kékeré ata àjọṣe ẹni tó bá ló kéré kó ti bọ́. tọ́pọ̀lọpọ̀ bá ń wò báyìí tọ́pọ̀lọpọ̀ bá ń wò báyìí wọ́n mọ̀ ẹyin mọ́ ní bàbá yìí rọ́ nípa. ìdánwò ló bí ìyá kọ àbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹyin mú. ìdánwò ló bí ìyá kọ. Mọ̀dákẹ́kẹ́ Online TV. ẹni Fúlàní ẹni mọ́là ọmọ yóò báwo ló lè da màlúù mẹ́rin. màlúù ẹ̀yọ kan gẹ́ Yorùbá lè dá ní. láì bá Fúlàní àbí Haúsá rì ẹ̀tún wá wò àwọn Haúsá máa ń kó oyin lọ́sàn gangan. wọ́n fọwọ́ ara wọn kó láyé. àwọn olá lè kó oyin lọ́sàn gangan nílẹ̀ Yorùbá. láì ti pé ó ní ṣẹ̀ṣẹ̀ nú. àbí láì lè iná láì fi nǹkan kan bójú. wọn lọ́hùn wàá dẹ̀ kó. ṣe láìláì ni wọ́n sọ. ànígbà tí iná kan ń jó ní ọ̀rẹ́ Haúsá wọnú iná ó dẹ̀ ń kó yẹn. ṣé Kùránù. bàbá ẹ bá ń sọ fún gbogbo àwọn bóyá wọn á gbọ́ díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kan tá bá ń gbọ́rọ̀ yìí má ṣe dúró ní. wọn ò ní mọ̀ pé dèdèrè la ẹlòmíì kábíyèsí ti bá ń dóyàwó ọmọ ìlú. àwa náà ń lọ lójú gbó pọ́njí gbé. ṣe é mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan. àbí kábíyèsí tó yẹ pé ó ti gbalẹ̀ ó ń lẹ̀. tán lọ tán ṣe kéèsì sá mo mọ àwọn kábíyèsí mi ìwà àwọn aláwọ̀ làwọn nílẹ̀ nígbà tán ti jọba àwọn aláwọ̀ làwọn ní gbogbo ilẹ̀ lọ rìn láìmọ̀pọ̀ Ọlọ́run ọba ló nílẹ̀. bàbá ẹ bá ń sọ ṣe mọ̀ pé kò sẹ́ńtọ́ náà ò lè gbẹnu ẹ̀ sàṣẹ ó ṣeé ṣe kọ́ lọ́n gbẹnu yín sàṣẹ kó lè yí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà sí ṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe làgbà ẹ bá ń bá wọn sọ. nílẹ̀ káàrọ̀ òjìrì a máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní láyé alára wọ́n ní láyé ajérò wọ́n ní láyé ọ̀rọ̀rùnkún ilé àga ṣe bí àwọn ọba yẹn ṣe dáadáa náà ṣẹ̀ṣẹ̀ tí la fi ń ọ̀rọ̀ wọn ṣe ọ̀rọ̀ títí di sí eléyìí sí ni ní Ifẹ̀ oyè tí ojú ti máa wá Ọọ̀ni tó wà ńbẹ̀ tí ó lè sọ pé òun lòun ní gbogbo Ifẹ̀ ni ká má sọ ìgbèríko Ifẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ń bì Bíbélì ní ti Olúwa nílẹ̀ ayé àti ẹ̀wọ̀n tí ó tẹ̀lé sínú rẹ̀ nínú constitution Nàìjíríà báyẹn tó bá ti lò bí almost 15-16 years wọn ló ti dọmọ nílẹ̀ à ń bọ̀ sí bọ́ sí ìlú tó ti lò 100 years 50 years tọ́ba kan ó ṣẹ̀ wá dé kó wá máa sọ pé òun lòun nílẹ̀ ọba bá lórí ohun gbogbo lọ́ba ọba bá tí ó bá ba lé ìbákúbá á máa bá lórí ata á máa bá lórí ìtakù tó ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tó jẹ́ bàbá wa lọ́balọ́ba ní tá à ń sọ lẹ́ni kó lè kọ́ wa lọ́gbọ́n kò sí ibi tá à ń gbélé lọ ayé la bá ilẹ̀ á sì filẹ̀ sáyé kẹ́ jẹ́ kí àwọn tó bá wà lábá ẹni tá jẹ́ mẹ̀kúnnù ibi tó bá jẹ́ tiwọn kán rí tiwọn ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́. bàbá nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ibẹ̀ lọ́ba jíjẹ wà. bẹ́ẹ̀ ni mo ṣe mọ̀ wípé ẹ pẹ́ lágbára Ọlọ́run ẹ dàgbà ẹ fọwọ́ ẹ fi parí ẹ fèrègì báyìí ẹ fi jobi
torí pé tẹ́ bá wò láti jọ àwọn tó wà nínú ìṣẹ̀ṣe máa ń dàgbà ìyá bàbá mi ó ní ọdún tó lò nínú ìṣẹ̀ṣe ni ìyá bàbá mi tó fi dàgbà tó fi dògbò tá a fi gbẹ́jú bá ń kéékèèké léńje ọṣẹ dúdú ní fi wẹ̀ ìyẹ́bù lẹ́ ń pè ìyá bàbá tèmi ìyẹ́bù ọṣẹ dúdú ní fi wẹ̀ ẹ lè fún ní lọ́ọ̀sì torí lọ́ọ̀sì ti wà tipẹ́ ẹ lè fún kóòlù láíláí ẹ lè fún ní sódà kóòlù ọṣẹ dúdú ní fi wẹ̀ gbà tá a ṣe wo èjì màmá bẹ́ẹ̀ bá èjì wọn gùn lọ bí ilẹ̀ bí ẹni ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò yìí wà ní ẹ ti tí if care is not taken wọ́n fẹ́ máa sòkò ọmọ 35 báyìí o. àwọn ṣe. if care is not taken torí bàbá mo wá ṣàkíyèsí nǹkan kan ó lè máa jẹ́ pé bóyá ọgbọ́n ọmọdé tèmi lèmi fẹ́ fi sọ o gbogbo nǹkan ló létò téèyàn bá kọ́lé tó bá kọ́lé kó tó kó wọbẹ̀ sí àwọn nǹkan tó yẹ kó o ṣe síbẹ̀. bẹ́ẹ̀ni. torí mo mọ̀ pé ilẹ̀ tó rà tó kọ́lé sí ó ṣeé ṣe kó jẹ́ pé àlùjànnú kan nílò tẹ́lẹ̀ èmi nígbàgbọ́ bẹ́ẹ̀. dáadáa. inú òwòye tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ilẹ̀ àmọ́ bínú gbà mí. dáadáa. ẹ ló bínú gbà tí wọ́n fẹ́ ṣe ojú ọ̀nà wípé àwọn tó ń ṣe ọparun pé kinní kan ilẹ̀ yẹn torí àlùjànnú kan ní mẹ́mẹ́ àwọn tó ń ṣojú ọ̀nà yìí wọ́n mọ̀ pé àlùjànnú lẹ̀ wà. dáadáa. oṣù kan mọ́ parọ́ ó sì máa ń dà wọ́n láàmú. bàbá ibẹ̀ mo ti wá rí i pé ayé pé gbà ayé tá a wà yìí ó pé gbà ó pé ẹ̀ǹdínlógún gan tẹ́ẹ̀dá kan ò ní mọ̀. bàbá mo fẹ́ kí ẹ bá mi yẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà tẹ́yẹ pé àṣìṣe kéékèèké la kàn máa ń ṣe ó jẹ́ ká fi ṣẹ̀ṣẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bẹ́ẹ̀ ṣe jí ọba yìí ipò ọba nínú ìlú olórí ni wọ́n ń pè é adarí ni wọ́n ń pè é kẹ wá sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lu iye gbogbo òrìṣà yán yẹlẹmọ ẹjọ́ ńná bàbá nígbà tẹ́ bá ń tàpá sí ọrùn yín ni nígbà tẹ́ bá ń tàpá sí àwọn bàbá rẹ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lu èbò báyìí wọ́n yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kojú ìṣòro ní ìní kó wọn wá sọ́dọ̀ yín ntọ́ bá yẹ ká ṣe nǹkan fún tá a sẹ́ǹdì sí wọn mo rí i pé ṣé Ọlọ́run lè fún yín lórí ọ̀fẹ́ àti lè ṣe yẹn torí mo mọ̀ pé ọdẹ ló lè wé o kò sí ìyọnu ọdẹ ló lè gbò kò sí ìyọnu torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà màmá mo kí yín o ẹ mọ̀ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà débi wípé ẹ kàn rò pé wọ́n ń gbádùn lu èbò ni inú ẹ̀wọ̀n náà wà ọkùnrin kan pè mí ó lóun ti wá lu èbò ti lé ní 50 ọdún kò tí ì ra búlọ̀kù ẹyọ kan ìlú èbò náà wà o bàbá kì í ṣe inú gbó o kò tí ì ra búlọ̀kù ẹyọ kan ó ti wà bẹ́ẹ̀ ti lé 50 ọdún 50 years kò dẹ̀ tí ì ra nǹkan kan bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rèé ilé tó ti wá ilé tó gbóná ni ṣùgbọ́n àmọ́ pé ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́ ti kọ́fà ló ti tán àwọn nǹkan kan àtọ́pà lè fi gbàgbọ́ gbé kí náà ń pè ní Christianity nǹkan tó ń pè ní Christianity ní gbàgbọ́ wípé ìdánimọ̀ lórúkọ Jésù ọyá mọ̀mọ́ kó gbọ́ ayé yín tán ẹ fi gbàgbọ́ gbé bó dẹ̀ ti tán nígbà ń pè ní gbàgbọ́ náà nù ó ti tán ẹ̀sìn Christianity ẹ̀sìn ìgbàgbọ́ òun náà nù bàbá ṣé nígbà tí Màríà bí Jésù ṣé Jésù ni Màríà sọ Jésù ni n tí ò yé mi nù nígbà tí Màríà bí Jésù ṣé Jésù ni Màríà sọ Jésù ọ̀rọ̀ ilé yìí sọ̀rọ̀ òní ọ̀rọ̀ ọjọ́ mi nù màmá ẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí ó ṣeéṣe káwọn èèyàn rán mi sí yín tí màá sì jíṣẹ́ fún yín ẹsẹ̀ lọ bá bàbá ọdẹ ẹ ti ẹ̀jà káwọn nǹkan kan tí bàbá yìí ní torí pé ànídélé ikú ká mọ̀ borí bàbá kò ẹ̀ ní wọnú ilé kẹ jáde kẹkàn wá jáde lọ́wọ́ fìfo nǹkan kọ́ bá ń jáde gẹ́gẹ́ bí ọdẹ ilẹ̀ káàrọ̀ òjìrè tẹ́ ẹ tó ti wá pa olórí ẹran tó tóbi jù ní gbogbo àgbáyé rí tẹ́ ẹ ti pa kò sẹ́ni kankan tó rìn kò sí o àfi nǹkan tó wà ní odò tó kù irinmi lókun ńlá blue ways ẹran tó tóbi jù lórí ilẹ̀ tábà ẹ̀sẹ̀ ń gbẹ́dẹ̀ kan wá ń sìn ọdẹ kan tí mo lọ intervene onígbà tó ń fọ ẹran wẹ́ran tó wọ̀ ẹran ó lóun ti yìnbọn sí kọ̀ǹkọ̀. mo bá gbẹ́kẹ̀lé sí yàrá. bàbá onígbà tó ń wẹ́ran tó wọ̀ ẹran tó sì ń bọ̀ lé tó gbọ́dọ̀ jàsán. gbèsè yàrá mi níbi bìmí gbèsè. onígbà tó ń wẹ́ran tó wọ̀ tó sì gbọ́dọ̀ jàsán kábíyèsí ó lè dẹ̀ wo ibi tí kọ̀ǹkọ̀ ti ń dún nínú odò ó lè dẹ̀ sábọ̀ sí kọ̀ǹkọ̀
ó ní bíi mẹ́ta mẹ́rin sákòdé ilé ó nígbà tó ń kó délé ìyàwó ní orí búkú wo lẹ bá débi pé ká pé bẹ́ẹ̀ jẹ́ ṣe lọ ó yẹ kẹ́ sọ pé káwọn tiẹ̀ wò ó bí ṣe kẹ́ ìwó wẹ́ káwọn tiẹ̀ rẹ̀ jálẹ̀ èyí wá ní rádà àyàtọ̀ kó ìjọ kọ̀ọ̀kan. gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan tó bá yẹ pé wọ́n bá. Mọ̀dákẹ́kẹ́ Online TV.